ẹ̀yin ti wà lórí pápá a tún ti mú dé fún yín bá ṣe máa ń mú dé o lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ìta tó mú wá fún yìí ó tún gbọ́nà àrà yọ ọ̀nà àrà wo ló tún bá yọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba Dami àti Ìbà Gani Adams lórí awuyewuye tó ń wáyé láàrin àwọn méjèèjì sẹ́yìn àṣírí tuntun ló tún lọ síta o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bó bá ṣe ń jáde sáwa lọ́wọ́ olófòfó lórúkọ tiwa bó bá ṣe ń jáde sí wa lọ́wọ́ làwa náà máa dùn síta fẹ́yìn olólùfẹ́ wa awuyewuye yìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá tí olóyè Sunday Ìgbòho ń jà fitafita fún àwọn àṣírí kan tó wá lu o àwọn àṣírí kan tó jẹ́ láàrin olóyè Adéyẹmọ Ìgbòho àti Ìbà Gani Adams àṣírí yẹn ló lu síta lánìí ká mú wá fún yín ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ àjọ débẹ̀ ká lọ fetí wa gbọ́ àṣírí tó jáde náà ó yá ẹnì ìṣó lọ́hùn. ìrètí sì wà o bàbá Akíntóyè ò rí lẹ́ẹ̀tì o bẹ́ẹ̀ dẹ̀ ni lọ́dà mi Ìgbòho kò rí lẹ́ẹ̀tì. olóyè Sunday Adéyẹmọ bẹ́ẹ̀ ni kò tí ẹ fẹ́ máa gbọ́ pé kóun gbàgbé Yorùbá Nation nígbà kan náà ń bè lọ́wọ́ ẹ̀ onídó tó bẹ́ẹ̀ bá fẹ́ kóun gbàgbé Yorùbá Nation àdùgbọ́n tí wọ́n pa àáfà tí wọ́n pa tó jẹ́ sí àbúrò ìyá ẹ̀ ni wọ́n bí ẹ̀gbọ́n ìyá ẹ̀ àwọn ọmọọṣẹ́ ẹ̀ tí wọ́n pa lọ́tà àwọn jẹ́ ìṣẹ́wá rí ìdí ẹ̀ nìbàdàn nígbà tí wọ́n rí ìdí ẹ̀ nìbàdàn àdùgbọ́n àáfà àti màmá ẹ̀ ikú yẹn náà ló pa màmá wọn pé because nígbà tí ìyá wọn pè òun pé Sunday ta ni mo lè lọ bá tí wọ́n fi ṣọ́ ẹ sílẹ̀ olóòní màmá mi kò sẹ́ni tó lè lọ bá ok tí wọ́n bá ní kò sẹ́ni tó lè lọ bá wọn lọ fẹjọ́ wọn sọ Ọlọ́run ìjọ kejì ìyá kú ìyá fẹjọ́ wọn sọ Ọlọ́run lọ́wọ́ sí àjọsọpọ̀ ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho àti mọ̀mọ́ ẹni pé àwọn alọ́fẹjọ́ wọn àbárẹ́ ní àmútọ̀ ní Nàìjíríà á lọ bá bẹ́ẹ̀ ni wọn lọ́fẹjọ́ wọn sọ Ọlọ́run ìjọ kejì ìyá kú àwa nígbàgbọ́ pé wọ́n fẹ́ wọ́n kọ̀ àkọọ́lẹ̀ Ọlọ́run fa òní tà sí ọmọ ẹ̀dá ló máa tà sí nígbà tí Ọlọ́run dá wa ó dá Yíbò ó fún lédè títí ẹ̀ ó dá Haúsá ó fún lédè títí ẹ̀ ó dá Yorùbá ó fún lédè títí ẹ̀ ó ká kúrò lédè títí ẹ̀ tí wọ́n ń sọ àwọn British ni wọ́n wá dà wá pọ̀ gbogbo rọ́ọ̀rọ̀ tó ń rùn lẹ́yìn pátápátá British ni amalgamation wọn 1914 ni amalgamation 1914 tí wọ́n sáìn ó ti expire ní 2014 after 100 years. Yes. Expiring country la wà. Nàìjíríà ti expire tipẹ́tipẹ́. Ó ti expire ní 2014. Wọ́n dẹ̀ mọ òfin yìí. Ìyẹn ni àwọn olóyè Sunday Ìgbòho lọ gbé lọ ní last year ní October lọ sí number 10 Downing Street ní London. Ìjọ náà lọ́hùn. Òun ni wọ́n gbé lọ. Wípé ẹ̀yin lẹ́dà wá pọ̀. Ẹ̀yin náà ní kẹ̀dẹ̀ wá tú wa ká. Nàìjíríà ti expire. Kí ló wá ṣẹlẹ̀? Yorùbá máa dádúró èyí tá a ṣe níjọ́ náà lọ́hùn kí ni èso ẹ̀ kí ni ìrètí kí ni àfojúsùn wọn promise wọn ó yẹ kẹ́ mọ̀ wọn aráàlú yìí ẹ mọ̀ wọn Nàìjíríà wọn promise wọn 2 weeks gan lọ́dá fún wọn pé àwọn máa dáhùn ní kíákíá lóòtú ìjọba gbé kíní yẹn lọ ẹ bá wọn lọ ní àwọn ṣẹ ẹ tẹ̀lé wọn débẹ̀ ní ọkọ̀ wọlé ni àmọ́ ẹjọ́ lọ ní yes omojú gbọ́ lójú mi ń jọ yẹn ẹ méjì mo sunkún nígbà tá a dé Cocoa House wọ́n ní Cocoa House yìí nígbà ó tóbi láti di hòtẹ́ẹ̀lì tí wọlé yẹn bẹ́ẹ̀ ni kan join ilé yìí mọ́ bó ṣe fi náà ní London wọ́n ní owó kòkó ní bàbá wúlò fi ra ilé yẹn ní London very mighty house mo dẹ̀ ń wọlé ẹ̀ báyìí wọ́n dẹ̀ ní àwọn kìíní burúkú ti gbà lọ́wọ́ wa wọ́n ti gbà lọ́wọ́ sáyé a nílé kan lóhùn a ní o bàbá wúlò wọn lówó kòkó wa ló fi rà á very big house níbi òyìnbó ní London ló bẹ́ẹ̀ ni ẹ bá débẹ̀ àbí tí ẹ̀jẹ̀ Yorùbá rùn lára nítorí ló máa wò lórí sunkún irú ìyàwó lélẹ̀ àwọn láwọn àmì àwọn ló ń lo bẹ̀ báyìí wọ́n fi ẹgbẹ́ kan rent gẹ́gẹ́ bá yẹ sọ fún wa wọ́n wá fi ẹgbẹ́ kan ṣe ti Nàìjíríà fọ́tò bàbá Tinubu wà bẹ́ẹ̀ náà tó bá sọ fún pé Western region náà fi ra ilé ẹ̀ níbi ìlú owó kòkó ṣe wá rí nígbà tí àwọn èèyàn mi fẹ́ wọlé lọ sínú pálíámẹ̀ntì wọn èmi dúró mo lo sunshade àwọn ìyá bí márùn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi wọn á ń bó táwọn ìyá yẹn ń kọrin
ẹ jẹ́ ká rí ilé là ń lọ àgbẹ̀kọ̀ wọn òrókòrókò kó gbàgbé ilé ṣe nígbà tí máa wọ ọwọ́ sí nígbà tí mo ráwọn ìyá yẹn pẹ̀lú winter jacket aṣọ tó wà lọ́rọ̀ wọn tí mi bá fi kan ápẹ̀ tó mẹ́rin pẹ̀lú winter jacket yẹn òtútù 65 to 65 or 70 something years làwọn ìyá yẹn máa jẹ́ àgbàlagbà òun dídẹ̀ bọ́ lójú mi. kí ló ń ṣe ń bẹ̀. pé àwọn ìyá arúgbó ẹ wò wọ́n ṣé wàá rí bí mo ṣe ń sunkún yẹn èèyàn wa kan ògbúrúbidó ó wá rí mo ní Mr. Banjo kí ni kankan táwọn bá ń ṣe rálì báyìí àwọn ìyá yìí máa ń ju báyìí lọ wọn á dẹ̀ ti gbé omi wọn á gbé gbogbo nǹkan dání tó wọn máa wọ tẹ̀lé àwọn lẹ́yìn nígbà tí wọn ìyá yẹn ló tán mo ní omi tó ń gbé wá fún àwọn ètò wa ṣe rálì. àwọn tí ń gbé ìlú òyìnbó tipẹ́tipẹ́. sún wọn fẹ́ wálé ni wọ́n tó kọ́ wọn ẹ̀fí ilé tó ń fẹ́ wádà wọn á wọ àwọn ìyá yẹn tí wọn á kó ọ̀dà ṣé lè ṣe wá ni. ilé ilẹ̀ wáyìí ilé ìlú wáyìí. bẹ́ẹ̀ ni ilé ìlà wáyìí bí mo ṣe wà yín sì mo ti ń ronú amájẹtọ yìí mo sọ fún àwọn bíbí kò mú kí n padà sọ́ọ̀rù kò mú kí n padà aláìtàlẹ̀ kò mú. ẹ̀gbọ́n mi náà tó ń bẹ UK Fẹ́mi Ẹ̀dá bílíbílí ṣe wọn tó bá wá bá àti padà ráyè. àtẹ̀lọ́rẹ̀ kan ilé wọn ń dùn gan ni. àtẹ̀lọ́rẹ̀ kan tó bá ti rí àpòdó wọn máa kéde. Wow. No place like home akọ̀ntàn ara ni tó dàbí ilé. kò sí no place like home ẹ̀sùn ilé Yorùbá yìí àfi tó bá ṣọmọ kan kó o tẹ̀lé láàárọ̀ orí àwọn èèyàn ẹ orí wọ́n ṣe ń kẹ́ ẹ orí wọ́n ṣe ń kí ẹ lọ́hùn ọmọ tí ò tó yín á sọ pé shut up. Wow. ìlú tí ọmọ ti ń pe bàbá lórúkọ kò sí bọ̀ fágbà kankan. kò sí ẹgbẹ́ kan náà máa ń tò ní wọ́n ní America sí lẹ́bùlà you are so blessed ṣùgbọ́n ìjọba dà. a jẹ́ pé Yorùbá nìṣọ́ sì ń bọ̀. ó ń bọ̀ ọmọdé àwọn ọ̀tẹ̀ fẹ́ máa gbọ́. ṣé wàá lè wáyé nígbà tiwa yìí ṣá. lágbára Ọlọ́run akọ́lé olúwa nígbà tí o. ìgbésẹ̀ àwọn kan sọ ni pé bàbá wọn ní nígbà tá a ti ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olójà ti ní nípò Yorùbá náà ló wà ń bẹ báyìí. wọ́n lè ká sinmi ká gbàgbé Yorùbá nìṣọ́ ká gbárùkù tí kájọ tí. a sinmi wọ́n sinmi wọ́n wo wọ́n dẹ̀ rí tútù bàbá yẹn ń pa gbogbo ẹ̀ là ń bọ̀ àlẹ́mọ́sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ mọ̀ pé bàbá ló bá ń lọ sọ́nà Ọ̀yọ́ á sọ fún bóun lọ sí Ṣàgámù ṣùgbọ́n Ọ̀yọ́ ló ń lọ. bàbá yẹn ń ṣe mọ̀tọ́ rẹ́gẹ́ ní àwọn tí n bá fẹ́ gbèsè lóko bá a ṣe ń bọ̀ ó ń gbìyànjú. ṣùgbọ́n ìtẹ́yìn jẹ́ Yorùbá nation ẹgbẹ́ Yorùbá nation dání ṣé nǹkan tí àkànlé ṣe lórí pípẹ́ ìlú náà ṣùgbọ́n mọ́ ni. ó tọ́ alọ́run kò sáà ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ kan tó ń ṣe lábẹ́ ẹ̀wọ̀n owó táàsì tá a máa ń kó lọ sí nọ́ọ̀tì owó táàsì tá a ń kó lọ ṣé bí Sanwó-Olú lọ́kọ́ lówó kọ́ yarí ìgbé báwo ṣe máa kọ́ tó ìwọ́de wá ń fún òun lówó kékeré padà tí Kánò Kaduna tí ò tó kankan káwọn ilẹ̀ ìgbà tó òun lọ láti ṣe ìjọba ìníkó ìwà mọ́ lára kan tá à ń sọ nìyẹn à ń ṣèkọ́ lákan tọ́ra wa ni. à ń múra wá ń gan ni. lákan múra à ń tọ́ra wa ni o. kí wàá ní àjọṣepọ̀ tí ó ń bè Adéyẹmọ Ìgbòho kó o jẹ́ sí irú èèyàn wo ni ó ń mọ̀ táwa ò mọ̀. èèyàn inú ẹ̀ ti mọ́ jù inú mímọ́ òun ni ò jẹ́ kí Ọlọ́run tí kò tó fún wọn pa kò ń ṣe báyìí báyìí o ibi tó bá ń lọ ló máa sọ fún òun lọ ẹ bá jókòó tì Ọlọ́run wákàtí méjì ẹnì kúrò ọ̀sẹ̀ á ṣe yẹ̀yẹ́ ìjọ wo la ṣe wà pẹ̀lú ẹ̀yin náà ìjọ Saturday kan ní Sunday Friday la ṣe wà pẹ̀lú ẹ̀. pẹ̀lú Sunday dé. bẹ́ẹ̀ni. tó Nàìjíríà bí àdéhùnbàjẹ́ àdéhùnbàjẹ́ rẹ̀. ó wà níbi náà fi pamọ́ sí ní Kútọ́nù wọn lọ́hùn. èdè wọn ti fi rìlíìsì wọn. ẹ̀wọ̀n ti rìlíìsì ẹ̀ bàbá mi kò tí ì fẹ́ yọjú òun á ní kẹ́mi là kẹ́mi and this is my green card kò sẹ́ni tó lè gba ilé mi bàbá mi lọ́wọ́ mi ì ń bọ̀ nílé. èyí ilé ọ̀hún lé ni. ilé ọ̀hún lé ni. sọ Kútọ́nù wà Kútọ́nù kò sí lọ́wọ́ ọmọ bẹ̀rẹ̀ àbọ̀wọ́. àjọjáde lẹ́nu àwọn àjọlọ adóyàjẹ. ẹ báyọ̀ ní tàǹsọ̀ yìí gan ẹ ti gba akẹ́kọ̀ọ́ mọ̀ fóun ni. ṣé Nàìjíríà ò ṣe é wọ̀ ni. ó wá sí Nàìjíríà ó wọlé àwọn sì wọlé láìpẹ́ yìí náà gbogbo ẹ̀kọ́ láì lè má sọ. ṣùgbọ́n kò sáré kò ṣe lé aláriwo. kò ṣe lé aláriwo níkà ẹ ló máa wọ̀ tó máa ṣe rẹ̀ jáde kò tí ẹ̀ mọ̀ kíkọ táwọn ewé mi sìn tí bá gbọ́dọ̀ kò ṣe ṣe mọ̀ máa ké òun ló tún mọ̀ wá jáde mọ́ mi kábíyèsí ìfẹ́kẹ́ ṣokú mọ́ kò sí mọ̀ tí ó ṣẹlẹ̀ bóun ṣe wà nìyẹn Ọlọ́run dẹ̀ da tó ń bá sọ pé àkàndá ìkànnì ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá àmọye ẹ̀ ọlọ́mọ ìlú jẹ́ pé ìgbà tí mo bá tọ́jú ọ̀nà náà pé ṣé nǹkan tó gbé ní í ṣe ẹ wo nígbà tí wọ́n kó ó fá fún DSS àti sójà
lọ sílé ẹ̀yọ̀ kan ṣoṣo tí wọn ò dẹ̀ rí mú nìbàdàn kó wá jẹ́ pé ọmọ Yorùbá ló tún sọ pé ó fò fẹ́ǹsì ó fi kùn bẹ́ẹ̀. tí ẹ̀ lógológbò ìgbó náà. àwa Yorùbá yìí náà là ń tara wa olóyè ẹ má bínú àwa Yorùbá àwa là ń tara wa ọ̀rẹ́ ẹ̀ kan wà pẹ̀lú ẹ̀ kò sóòkè fún adé nílé ni ó wà pẹ̀lú ẹ̀ títí kan bí 11 ó kúrò lọ́dẹ̀ nígbà tó di 12 ó pè wọ́n tún jọ sọ̀rọ̀ after 12 wọ́n tún jọ sọ̀rọ̀ sẹ́mọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ dẹ̀ sí àkàndá èèyàn ara ti fò náà. àkàndá èèyàn ní Sunday Igboho. bẹ́ẹ̀ ni àkàndá ni ó gbàdúrà lórí kẹta ó wá jágbe mọ́ àṣé àwọn bíbí ti sọ̀rọ̀ ní gbogbo ilé ìwọ òsùn ní after one the next ọmọ gbọ́ báyìí gbúdọ̀ ti wojú ń dùn wá ni. géètì ilé ẹ̀ tírélà tó bá kọlù àmọ́ kó ń kọlù nǹkan ẹ̀dẹ̀ lọ sílé èèyàn kan ṣoṣo ẹgbẹ́ ìbọn tí wọ́n máa ń gà sílẹ̀ pẹ̀lú microscope ẹgbẹ́ mẹ́ta ẹ̀ sílẹ̀ nígbà tí sísá mi kò gbọdọ̀ kó débẹ̀ ó lóun dẹ̀ ń rí àpá ìbọn yẹn kẹmọ̀ wọ́n máa ṣe ń yí yẹn ó ń wọlẹ̀ ṣe rí ilé lọ́tún ẹ̀ 1 2 3 houses ní òsì 1 2 3 gbogbo àwọn bàbá yẹn wọ́n dẹ̀ ṣí ní gbogbo àwọn bàbá yẹn mọ́lẹ̀ bàbá kan tẹ̀ wá ní wọn bàbá yẹn ní áńkọ̀fù kòun lọ́wọ́ rí and he's over 70 years old ó ní áńkọ̀fù kòun lọ́wọ́ rí ẹ̀dẹ̀ da ìbọn bolẹ̀ torí pé ó sọ wípé kọ́yé pa ìran òun ọlọ́run ní òpá ọ̀rọ̀ pọ̀ síbẹ̀ gan DSS tó bá lọ́wọ́ òfojú rí tó ṣẹ́ni bó ṣe wáyé kò ń parọ́ tó bá ní kó ń bá ní sọ̀rọ̀ ń wò wíwá kó ń parọ́ á lè máa gbé ẹ̀ ṣépè tó bá ní kó ń parọ́ fún yín. Sunday Igboho. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti sọ so many times pé DSS tó bá sọ pé òun ò lóhun jẹ́ kó jáde ó ní wọ́n lóhun náà èyí pé wọ́n lóhun òun kó jáde sí wọn. ọ̀sá olú iná wà lọ́wọ́ ọ̀sá kì í àdúgbò mú. òun àníwọ̀n ló gbà kọjá à ń kí à ń sà. ìbílẹ̀ ni o. bẹ́ẹ̀ ni à ń kí à ń sà. ìbílẹ̀. ẹ wo ó ní jẹ́ tó máa fẹ́ fojú wọn iṣẹ́ pé ló wàá ṣe ṣùgbọ́n ó wo tàwọn ọmọ tó wà ń sàlẹ̀ oníkálòwò nìkan ni àti àdùnkún tí wọ́n pa yẹn ni òun ò ní sọ pé wọn ò ní pa ọ̀tá àwọn ṣùgbọ́n àwọn ọmọ àmọ̀ pé kò kọlu àwọn. síbẹ̀síbẹ̀ náà kọ́ sí wọ́n tẹ̀ wá rí mú ni ó sọ fún wọn ní kúta ọdún tí mú yẹn ẹ̀yin kọ́ lẹ mú mi o òun kàn fira wọn sílẹ̀ fún yín ni ó ti lọ náà ẹ mọ̀ àwọn ọmọ Yorùbá igbó míì náà kàn ń gbọ́ ó ti lọ ìyàwó ẹ̀ náà múlẹ̀ ìyàwó sọ pé kó máa lọ òun lè fi ẹ́ lẹ́ ó wá padà wá fún ara ẹ̀ ìdílé àwọn máa lọ ilẹ̀ wá ènìyàn bá lọ́rọ̀ nígbà tó fìyàwó lẹ̀ ó lóun wá wò pé mú lè lọ fún tó wá ṣe ìdìbàdàn pé ẹ tẹ̀ sí gbogbo tẹ́fẹ́ ṣe ìyẹn náà fi mú ó lóun náà sọ wọn pé ẹ̀yin kọ́ lẹ mú mi òun kàn fìdá sílẹ̀ fún yín ni ó ti wọnú kinní náà ó ti lọ títí ọmọ Yorùbá àmọ́ ọkọ̀tà gbé dání àdèmọ̀ ọkọ̀tà ń lùs pẹ̀lú ká máa fi ẹni tálẹ́ ń bẹ́ èèyàn níjọ́ kan ní Amẹ́ríkà ó kú bẹ́ẹ̀ kìjẹ ìgbà tí bàbá ọkọ̀ ẹ̀dẹ̀ lè gbọ́ sókè lùyàn bẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kí sọ ibi tí mo jókòó síbẹ̀ sáà ń mọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation. lórí ọgbà lórí ọ̀rọ̀ sọ́rọ̀ Ìgbòho kó tẹ̀ wá sílùú yìí òun á lọ kọ́ àwọn burúkú yẹn jọ wọ́n á fìbọn fọ́ gbogbo orí ẹ̀dà nù ibi tí mo ti wá ju kí ló ṣe fún ẹ̀yìn òsì gbígbé kí ló ṣe fún àwọn ẹ̀kọ́ yẹn ni àwọn ọmọ tí ò ní ìrànlọ́ mo wá jùlẹ̀ mo ní ó mà ṣe o ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ jẹ́ mo ní tó bá wá sílùú yìí mọ́tò wo ló bí wá lọ ọwọ́ ní àkórà MJS wà mẹ́rin wà fún wa ní jáde wà sáà ni wọ́n á jẹ́wọ́ Yorùbá fún ẹ ọ máa yìnbọn tó bá ràn èmi kan fúnra máa fún ẹni mọ́tò mi ló kọ́ máa gbé lọ ṣe wá rí ọmọ Ìjẹ̀bú kan wà lẹ́gbẹ̀ẹ́ mo mọ̀ yẹn dáadáa mo ṣàkọọ́lẹ̀ pé yẹn ń tẹ̀ mọ́lẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá aṣáájú mi ṣetán wọ́n wá bọ́ sílẹ̀ wọ́n ti wá ń sọ̀rọ̀ ìyẹn wá ń bawí mo ṣe ká àwọn bẹ́ẹ̀ nìyẹn mo máa sọ̀rọ̀ sí o ó padà apologize o nǹkan tó bá dùn jọ yín lójú ẹni tó ń sọ ẹ́ sí o mo bí ọmọ akọ̀ọ́ lórí ọ̀sẹ̀ ó máa ṣe é lórí ṣé ìjà tó ń jà yẹn kì í ṣe pé ìjà mi àti ẹ ló ń jà ní tó bá dé Nàìjíríà jẹnẹrétọ̀ ń dọ̀ gbádùn wọn pariwo wọn dẹ̀ ń sọ wọn pé tó ń bá rí ìgbà kínní yìí láàárín oṣù mẹ́ta sóṣù mẹ́fà iná máa dúró jẹnẹrétọ̀ nípa oṣù elétí ó ní yàpọ̀tù kó máa rí àwọn léwu gẹ̀rẹ̀gẹ̀ táwọn máa dààmú ẹ wọn ní mo ní tàbá yàpọ̀tù gbogbo àwọn ìgbà tó wà níbẹ̀ pàpátá Haúsá ní gbogbo wọn mélòó la fẹ́ sọ ọdún kan mo wálé mo fẹ́ padà pẹ̀lú Amẹ́ríkà passport tí mo padà Amẹ́ríkà Yorùbá ẹgbẹ́ mi ló ń sọ fún mi pé mi ò lè lọ
ló bá ní Nàìjíríà passport mi dà máa fọwọ́ ló ti expire mo ní kí ló kọ̀ ẹ̀ nù ẹ̀ mo ń lọ sí Amẹ́ríkà ni Amẹ́ríkà ni mo lọ kó sí ní mo tún wọ Nàìjíríà tí má dẹ̀ tó máa lọ máa rí inú ẹ̀ ẹ máa wo bí táwọn Haúsá ṣe kiri sí o ló bá ní fún mi ló bá ní kí lọ rí àwọn Haúsá kan bá débẹ̀ mi bá gbogbo Haúsá ni wọ́n ìrònú bá mi ní Haúsá ni gbogbo àwọn kan tó wà nígbà ìfẹ́ ṣe báyìí àánú Ọlọ́run bó ṣe ní kí lọ rọ̀gà pápátá nìyẹn mi ò mọ ibi tí irọ́ yìí ti wá mi ò mọ Abubakar ambassador wa tó wà lọ́hùn ní Washington DC mi ò mọ rí mo kàn máa ń gbọ́ orúkọ ẹ̀ ni mo dẹ̀ ń sọ fún ọ̀gá wọn pé mo ṣẹ̀ṣẹ̀ bá Abubakar kíní kan sọ̀rọ̀ ní ìjẹta ni you know him mo ní yes I just talked to him about 3 days ago ṣùgbọ́n ló mú ìwé kò mọ̀ mí lọ ọ̀gá pátá ní airport nínú ìjà àbíkọ́ let him go just like that ibi tí ọmọ Yorùbá fi mú nílẹ̀ tó bá yẹ pé Yorùbá ẹgbẹ́ mi ni ó lè gbé agogo pé láti confirm ṣe ọmọ rí o àwọn ẹni báyìí mo sọ bọ́gà wọn ṣe ní kí n máa lọ nìyẹn wọn á tọ́jú lẹ́tà yẹn ẹ̀mọ̀ èmi náà níjọ̀mọ̀ díẹ̀ lára báyìí nígbà tí mo dọ́dọ̀ wèrè tó ní kíní mo ní Haúsá ó fi nílẹ̀ pẹ̀lẹ́ wọ́ kí n máa lọ ìwọ ọmọ Yorùbá ló wá ń dà mí láàmú kò wá lè sọ̀rọ̀ mọ́ mo ṣàgbà gbogbo body pass mi gbàgbọ́ ní máa gbà lọ́wọ́ ẹ̀ tí mo kúrẹ́ tó máa kàn àwọn kan ń lọ tẹ bá fẹ́ jáde bẹ́ẹ̀ ni náà bá tó wo passport mi kíní kan mo ní what's wrong with you bá wúlò kalẹ̀ bá rẹ pé Yorùbá ni kí ló dé jẹ́ pé Haúsá máa pọ́n wọn nílé ẹ̀yin ọmọ Yorùbá lẹ́wọ̀n máa da Yorùbá láàmú Haúsá tí mi ò mọ̀ rí tí mo kàn dárúkọ pé mo mọ ambassador lásán ó dẹ̀ fún mi lẹ́tà ó ní kí n máa lọ ìwọ tó wá fẹ́ dá mi dúró èèlò ló fẹ́ gbà lọ́wọ́ mi ló bá ní lẹ́tà náà dà mú ní mo ní fún lẹ́tà yẹn tí bá dẹ̀ ní sí plane mi wàá fi ṣe wàá fi pa ìtàn aláìtàlẹ́ ó dẹ̀ kó wájú mi mo ṣe lọ níjọ́ yẹn nìyẹn wọn á wọ pé ẹwọ wọn tó bàbá wa Tinubu Ọlọ́run á fún ṣe àmì Ọlọ́run tí ẹ rí ọ̀tọ̀ ọ̀rọ̀ kò ní kóyàn má sọ wọn a gbọ́dọ̀ fi kú wéru wàlá ẹ owó òjò Sunday lè lójú wàlá ẹ tó bá jọ lójú ni a ti bí ọ̀rọ̀ Yorùbá nation lẹ́gbẹ̀ẹ́ ṣe mọ̀ pé nígbà tó wà ní Kútọ́nù yẹn wọn rán Bùtáì lọ́ba bẹ́ẹ̀ ni ẹgbọ́n wà ní news ẹgbọ́n owó tán ló gbé dání àti ẹgbẹ́ oṣù gbàgbọ́ kó lọ ẹgbẹ́ owó tó bá gbé nínú ìròyìn nífẹ̀ẹ́ owó ọ̀tá gbọ́ kó lọ dọ́là gbogbo dání aláyé dìde ti ní kí ló oríṣiríṣi ọmọyàlé tó padà wá dà wáyé ó wà mẹ́jọ náà lọ́wọ́ wọ́n ṣe sọ fún wa àti ìyàwó ẹ̀ nígbàtí omíyalé rí bí olóyè sí ń súnmọ́ Bùtáì tó sọ pé did you see my tribal man? Did you see? I'm not selling my people. Ẹni tó ní kò gbóyìnbó àwọn wèrè. I'm not selling my people. I'm not going to sell my people. Take your money and go. Gbàtọ́ wípé Bùtáì ò dáhùn lóò. Bùtáì wá ń sọ fún wípé tó bá ti gba owó yìí tó bá ti gba àjọmọ̀lọ́ o máa kó òmìnira àjọmọ̀dá Àbújá. Ṣé èyí tó gbà yìí kékeré ni o? Ẹ̀kúta tó wà l'Ábùjá. Ẹ̀kúta tó wá ń tà bóyá sọ fún wa. Ẹ̀kúta ti ń dúró dé. Tó bá ti gba owó yìí tó bá ti d'Ábùjá tó bá ti sáyìn pé òṣèlú Yorùbá nation mọ́ wọ́n tó gbowó ìpínsì òun wá dá olóhùn jọ́nà lọ́wọ́ wípé tẹ bá ti lè dáàdù ìyá yóò tí kù tẹ bá ti lè dáàdù kan padà àti bọ̀dà Fatai wíjì sí àbúrò ìyá àfà tí wọ́n pa tẹ bá ti lè dáhùn méjì padà òun ní ṣe ìbánisọ̀ mọ́ Bùtáì wá dìde ó wá sọ̀rọ̀ tó bínú olóyè ṣe súnmọ́ nìyẹn ó wá fi ọwọ́ kan ìbọn ẹ̀ take your gun and shoot me ibi tí àwọn correction officer Kútọ́nù wọ́n ti là wọ́n nìyẹn ìgbà yẹn ni omíyalé súnmọ́ tó mú ọmọ ó jà pàtàkì ìyàwó ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń ké pé wọ́n fẹ́ rí ìbínú ọ̀gbẹ́ni lọ́rọ̀ kan ṣá wọ́n lé Bùtáì jáde ni tọ́jọ́ náà lọ́wọ́ lè jáde ni káàkiri Talon president Kútọ́nù lọ́wọ́ ló máa wà pẹ̀lú ọ̀gbẹ́ni yẹn ó ṣe dáadáa oh my God ó pọ̀ jù nígbà tó máa kúrò lórí oyè ló bá ní àwọn Fúlàní bá lọ bá pé nígbà tó fẹ́ kúrò lórí oyè sí ọ̀gbẹ́ni gbogbo tó wà ní Kútọ́nù yìí iye kọ́ máa gbogbo Nàìjíríà ìlú náà bá gbágo ó kù Talon òun fẹ́ wá gbé Sunday Igboho ìyẹn bá ní kí ló ṣe lè wá gbé o ní ẹ̀ ṣe gbágo jùlẹ̀ ló bá pe òòṣà bó ṣe pè kò tẹ̀ fún ma gbọ́ pé bí a pè kọ̀ọ̀kan bọ̀ bó ṣe pè pé wọ́n ti pè wọ́n pé wọ́n fẹ́ gbé ẹmọ kan tí Talon ṣe Talon wá dọ́gbọ́ ọlọ́pàá tó wà nílé ẹ̀ tí láwọn kan ta àwọn kan wà lẹ́nu step bó ṣe gbọ́ báyìí ṣe ló wọlé lọ ṣe ní lọ́wọ́ aṣọ
ló bá lóun fẹ́ lọ ṣe exercise tẹ bá kó máa gbé mi kẹ máa bọ̀ kẹ wá gbé mi ṣe mọ̀ yí pé bó ṣe jáde báyìí ṣe síìtì báyìí ní igi ẹ̀yẹn ní ìlú báyìí ní 100 feet wọ́n lórí èyí tó pọ̀ jù ìgbòho nílùú tí wọ́n bí sí ó ṣàyígbó ẹni tí wọ́n fẹ́ lọ ṣe exercise ó padà sí nílé ní nígbà tí èyí tó pọ̀ jù so àmọ́ yìí kan ta ní òun lọ̀rọ̀ lọ́gbẹ̀ẹ́ nìyẹn. àní àwọn àti gàdá sí wọn kọ́ ṣó yẹ kí wọ́n máa bára wọn jà. ẹ gbìyànjú torí nígbà tí ọ̀rẹ́ ń ṣẹlẹ̀ ń jọ sí tẹ bá rántí ìgbà kan ni wọ́n àtàkẹ́ lórí Lagos Ibadan express ọjọ́ yẹn ló lọ sọ́dọ̀ Gani Adams àwọn brothers ló ṣe meeting tí wọ́n bá Gani Adams sọ̀rọ̀ pé torí ìgbé tí Gani Adams ń kígbe pé kí wọ́n ti pè pé kò sọ fóun ó kàn ń ṣe tiẹ̀ lọ ó kàn máa ń dárúkọ òun ni pé òun náà mọ̀ sí ok kúkú lọ rí so on his way to ilé Gani Adams ni àwọn DSS fi àtàkì ẹ̀ nígbà tá a ṣe lọ yóò yìí sọ àkíyí kan fún wa náwọn Yorùbá kí ló dá máa ń tara wa náà inú wa ọmọ Yorùbá náà ló fẹ́ tàǹjẹ́ náà lọ́wọ́ tọ́lọ́wọ́ bá fún wọn ṣe nígbà tó ń jẹ́ Gani Adams ńkọ́ àmọ́ kan tó ṣẹlẹ̀ tábà wo lọ́sọ̀rọ̀ afẹ́fẹ́ ó tẹ̀ dá àwọn kan wà nígbà kan tí wọ́n ní ó túbọ̀ pẹtirólù sínú wàhálà láàrin olóyè Sunday Igboho àti Gani Adams wọ́n ní ẹnìkan ló pe Gani Adams lọ́dún náà lọ́hùn ọdún tó wá tí wọ́n jọ bá wọn sọ ìtakùrọ̀sọ láàrin méjì tó wá dùn kẹ́kẹ́ wọ́n gbé sórí afẹ́fẹ́ tí wọ́n gbé káàkiri orúkọ tó sì dáńjọ́ náà orúkọ ní Banjo wà ń bẹ̀ ṣé ẹ̀yin ní Banjo tó sọ ní àbúrò ìjẹ́gun. èmi nínú ìbàjẹ́ tí wọ́n sọ ẹ bá Gani Adams sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni nípa Sunday Igboho bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ní ní bẹ́ẹ̀ ti jẹ́gun sọ̀nà lè ti kọrin tán àti ìgbàlẹ̀ bàbá ní lọ́wọ́ ẹni àjọ ní ìlú Yorùbá ni ní ọjọ́ yẹn rálì tí wọ́n lọ ṣe ní Èkìtì tó dá gbogbo wàhálà yìí lẹ̀ fún wàlí mo dẹ̀ máa ń sọ lẹ́yìn bàbá wọn lọ́wọ́ a lè fi Abíọ́lá gba lẹ́gbẹ̀ẹ́ kò sí pọlitíṣà tó ṣe báyìí kórè jáde láì pé ṣe náà fún ọ lówó láàrin ẹni mo wá rí tèrò yìí pọ̀ mo wá gbé aago mo wá pe Gani Adams nígbà tí máa pè é kọ́kọ́ ni mo wà ń bẹ̀ àwọn èèyàn mo wà ń bẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ rìkọ́ọ̀dù ti jáde níta pé òun lòún rìkọ́ọ̀dù àwọn jáde ẹ̀yin kọ́lẹ̀ gbé ọdún létà òkè tí mo bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó rìkọ́ọ̀dù ó ti jáde síta pé kọ́ọ̀fù ní ìbànújẹ́ o Gani Olúṣesí èmi ni mo rìkọ́ọ̀dù tó náà ẹfẹ̀ gbọ́n òun lẹ̀ tí wọ́n mọ̀ ṣàgámù náà lòun náà ẹfẹ̀ gbọ́n mi lẹ̀ nígbà tí Gani Adams bá mi sọ̀rọ̀ ọjọ́ gbogbo ẹ̀ ló wà lórí rìkọ́ọ̀dù Gani Adams ń sọ wípé Mr. Banjo ẹ má bá ọmọ Ìgbòho yẹn ṣe o mo wá òkú kí ló dé ló bá ní ohun kan ní kúrò nínú òun ló pa Bọ́lá Ìgbòho àwọn shock náà ìjọ yẹn wá bọ́ sí ìjọ Monday ó wá ń sọ pé ní ìjẹta wípé ó gba 50 million naira lọ́wọ́ chief of staff Èkó chief of staff Èkó kọ́ ìyẹn wá yọ 5 million naira wọ́n wá ní 45 million naira fún òòṣà mo wá wà confused pé òòṣà kẹ báwo ló ṣe jẹ́ kẹ́mi dé mọ́kàn tó ṣẹlẹ̀ nígbà tó kó lẹ́kìtì bàbá làbọ̀dé kó lọlé ọlọ́fọ̀ òkè bàbá yẹn ìjọ ó lọlé inú àpòlóṣù símọ́jú from Afin to Kútọ́nù to Germany bá pe ààrẹ àlùmọ́rù àti alágbàlá ẹni tá à ń tẹ̀lé kọ́mọ́ bẹ́ẹ̀ mà ní Gani Adams sọ fún mi ṣé fífi Gani Adams lè parọ́ ni ààrẹ àlùmọ́rù bá dákẹ́ alágbàlá ní kábíyèsí ní ìbílú èmi kàn ní ok mo ti gbọ́ yín èmi dẹ̀ gbàgbọ́ jùlẹ̀ mo ṣàlùwàlá mo wá ń kírun ibi tí mo ti ń kírun yẹn ní aago mi ti ń dún lemọ́lemọ́ mo láti já ìrun yẹn ni nígbà tí máa padà síbẹ̀ máa wo orí WhatsApp mi mo rí i pé wọ́n ti kọ̀nẹ́ẹ̀tì òṣàmọ́ mi òṣàbá ní kábíyèsí ẹgbẹ́ fídíò mo wà ní Germany mo ṣe ń bá yín sọ̀rọ̀ èmi ò gbó lọ́wọ́ yẹn kọ́kọ́ ní èyí chief of staff rí o ní ìdẹ̀mọ́ pa ikú Bọ́lá Ìgbòho ohun ọmọ bíi tí ààrẹ Gani Adams ti rí nǹkan tó ń sọ wọn á ní nǹkan tó sọ fún mi rèé ní ìwà ẹni tó rí kọ́ọ̀dù sọ fún òun ti kọ́ọ̀dù láti 2020 lọ́wọ́ ẹ ti wáyé ló ti wà lọ́wọ́ wa tí ò jáde nígbà tí Gani Adams bẹ́ẹ̀ tó bọ́ sí àdójú ẹ̀ tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní inú bí olóyè pé à ń pè fún kó tó nínú àwo ẹni tún gbọ́ omi ìsí kí lòun ṣe fún ẹgbọn náà ó dáa lọ́bá tòmí
rìkọ́ọ̀dù ìjọsí tí mo mọ̀ fún rìkọ́ọ̀dù ọmọ ìlú ìjọba ìmọ̀ni olóyè ẹ̀mẹ́jà ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ láti ọdún kẹrin kí n ti wà lọ́wọ́ àárọ̀ pa olóòdò lọ́yà wọ́n ṣe ìlú sì kí yẹn ibi tẹ́ ti gbọ́ kìíní yẹn nìyẹn. Kì í ṣe pé ilẹ̀ gbé síta. Èmi kọ́ mo gbé síta. Èmi sì kọ́ lẹ́ rìkọ́ọ̀dù. Èmi jẹ́ kọ́ mo kọ́ rìkọ́ọ̀dù. Ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́yà ló gbà jáde. Ọ̀dọ̀ lọ́yà ló gbà jáde. Lọ́yà ló pe àwọn social media swọ́ọ̀bù ni wọ́n fọ́ síta. Mo ní àwọn ẹbí gan kí n lórí ọ̀rọ̀ yìí náà. Nígbà tó ń pè mí tó ń bí mi. Ṣáájú àsìkò yẹn kí ní àjọṣepọ̀ yẹn àti Gani Adams ló là ń gbà náà lọ. Ìgbà yẹn mo máa ń bá wọn sọ dáadáa. Mo máa ń bá wọn sọ a máa lọ sọ lórí àwọn tó ń pè àwọn ọlọ́pàá lọ́wọ́ tó ń pẹ̀sẹ̀ báyìí. Àwọn ọmọdé òmìnira lórí àwọn ọlọ́pàá lọ́wọ́ ìjọba ìjọ kílẹ̀ tẹ̀ kílẹ̀ ń wò tí àwọn kan ń pè àwọn ọlọ́pàá. Ìyẹn mo fi bá kílẹ̀ sọ. Ìbá pè yín náà. Wọ́n pè mí bẹ́ẹ̀ ni pé táwọn kan ń pè àwọn ọlọ́pàá. Mo tẹ̀ pé ẹni tí máa pè Akílẹ̀ kí ló ń wá ní gbogbo ọ̀rọ̀ yìí. So ṣe rí Ìgbòho ó gbìyànjú ìbàdí kí wọ́n bẹ̀ ẹni tí Ọlọ́run bá ti gbà fún ẹja ká fi sílẹ̀ Ọlọ́run bá ló fi síbẹ̀ kí Ìgbòho má ti ṣe é ní gbogbo àdúgbò ló má ti dé gbogbo alamọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àgbájọwọ́ òun la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbé ìdórí òṣùṣù ọwọ́ kò sẹ́ni tó lè ṣe máa tún fi òwe kan kò máa ní inú mi ni mo mọ̀ mi ò mọ́ ní ọmọdé kejì mi ẹ̀yìn kò délẹ̀ ká wà inú mi àti ń gbé òun lọ́ra wa Yorùbá kí ló tà lè ṣe ẹyẹ kan ṣo tí Ìbà àti Sunday wọ́n bá jọ ṣe ẹyẹ kan ṣo gbogbo àwọn Fúlàní tó ń gbé wọn tó kò tó ń pera wọn bọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ tó sì ń bẹ̀ yẹn àti pé ìkùnsínú ó fẹ́ lókìkí jù mí lọ ó fẹ́ jẹ́ jù mí lọ àti pé àwọn gbọ̀rọ̀ mi jẹ lẹ́rọ̀ gbogbo lẹ́rù tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó yẹ kó tún máa sọ òtítọ́ tí wọn ò sọ àwọn gan ọlọ́pẹ̀rẹ̀ ti dàgbò kìíní ìlú ìbí kan ṣẹlẹ̀ ẹjọ́ mẹ́ta yìí táwọn ọba bóyá ẹran táwọn ọba tó pè gbowó tí Gani Adams wà lórí ìjókòó ìwọ ló fẹ́ gba kíní kan bílíọ̀nù ló fẹ́ gbà ẹni ilé ìṣẹ́kù fẹ́ ṣe kan ìlú ọ̀fẹ́ ṣẹ́yìn ìgbò tẹ̀wọ̀n yẹn bílíọ̀nìà ni ó máa sọ lórí afẹ́fẹ́ na brother ṣe bílíọ̀nìà nígbà tá gbé ìwé tá gbé lọ sí London ìjọ kejì àwọn kan bá ní ìfojú wa ń rí gan ni wọ́n fojú wa ń rí gan ìdáṣẹ́lẹ̀ rẹpẹtẹ láàrin wa ń bẹ̀ ẹ̀kẹ́sẹ̀ mo ti súnmọ́ olóyè ìgbọ́n tó ń ṣẹlẹ̀ yóò ṣojú lásán olóòmọ̀ Ọlọ́run bá parí iná oṣù àwa jókòó ṣèwọ̀n tó bá ti jókòó ti báyìí tó bá ti dáwọn èèyàn ara máa ń ya gan èmi bá tẹ̀ ní ẹgbẹ́ bẹ̀rẹ̀ jókòó sí bá ní kókó lè jẹ́ àkáǹtì ní mẹ́rin bí bàbá Tinubu kó tẹ̀ bá wa jìnnìsì náà àkáǹtì ní out of 14 account oníkábíyèsí àkáǹtì mo ṣe 14 o ó ní àkáǹtì mi tí wọ́n close àmì tí wọ́n freeze is 21 mo ní 21 ló bá péyàwó ẹ̀ ló bá kẹ́yìn sí àkáǹtì mélòó ní ọ́fíìsì yẹn ní 21 èyí tó wẹ̀ kéré jù ní àwọn àkáǹtì yẹn gbélé rẹ̀ kó lè jẹ́ òmìnira ẹ̀ sọ̀rọ̀ millions of naira látọ̀dún wọn ti wá fìsì ẹ̀ báyìí wọ́n ti fíìsì láti ìgbà tó ti mú yẹn láti ìgbà tó ti mú ń kú tọdún wọn ò lè tí ìgbésẹ̀ kó bẹ́ẹ̀ up till now 21 account wọn ò gbésẹ̀ kó lórí ẹ̀ wọn ò gbésẹ̀ kó lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀dẹ̀mọ̀ wọ́n sì jẹ́ lówó fún tilé ẹ̀ tí wọ́n lọ bàjẹ́ lórí tí wọ́n pààyàn sílẹ̀ tó ń gbòkú lọ kí ló dé kí là ń wá tó kí là fẹ́ jẹ tí ò ní tán. lórí ilé ìsà ìjọba ikọ́ ló ṣe o ìjọba tó lọ àti ìjọba Tinubu ìṣe fún Tinubu lórí ilé ìsà ìyẹn la ṣe ń bẹ bàbá pé kán jọ tó rọ Ọlọ́run onílé lọ́nà ọ̀gbẹ́ni yìí kí bílíọ̀nù àwọn jẹ ẹni tó wá